ọwọ́ kò gbọdọ̀ pẹ́ ní sàkéèké mọ́, àfọwọ́fọnná kan kò gbọdọ̀ dúró wíjọ́ mọ́ lọ́rọ̀ àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá amòòkùnṣìkà ẹni ibi àtọ̀húnrìnwá tó wà lára àwọn ọ̀tá orílẹ̀-èdè yìí àti ilẹ̀ Yorùbá lápapọ̀, tí kò fẹ́ kí àlàáfíà jọba nílẹ̀ Yorùbá, tí kò fẹ́ ìtẹ̀síwájú àti ìfọ̀kànbalẹ̀ fún àwọn ọmọ káàárọ̀-o-jíire. Ìdí ni wípé ẹni a pè kó wá jẹun tó tún múni lọ́wọ́ dání lọ́rọ̀ àwọn atiláwí yìí. Níṣe ló yẹ kí àjòjì tẹlẹ̀ jẹ́jẹ́, ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ẹni ibi àtọ̀húnrìnwá yìí kò rí bẹ́ẹ̀ o. Wọ́n yalé, wọ́n ń tẹlẹ̀ ṣùbàṣùbà ni. Wọ́n yálé gbé, wọ́n tún fẹ́ gbalé mónílé lọ́wọ́. Àwọn abánilálejò pa onílé lẹ́kún. Wọ́n pa àwọn èèyàn nípa ìkà láwọn tó fààyè gbà wọ́n láti máa gbé, ṣiṣẹ́, pawó nílùú wọn, ṣùgbọ́n tó jẹ́ pé ibi ni wọ́n fi san fún wọn padà. Ọ̀pọ̀ wọn ló jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ebonyi, ṣùgbọ́n tí wọ́n ṣe àtìpó nílùú Ìjẹ̀bú-Igbó tí wọ́n sì ń mówó lọlé fáwọn mọ̀lẹ́bí wọn. Kí ló wá dé tó fi jẹ́ wípé ojú olóore ni wọ́n fi ń gúngi? Ọ̀rọ̀ kọ sísọ o lórí àwọn ikọ̀ ajínigbé aṣekúpani ìkà òdóró tó jẹ́ pé bí àwọn bá ti jí èèyàn gbé tán, wọ́n á pa ẹni tí wọ́n jí gbé kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí máa béèrè owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Bẹ́ẹ̀ nínú kí wọ́n mú ẹni tí wọ́n jí gbé ọ̀hún kí wọ́n jù ú sínú kànga alágbálúgbú omi níbi tí ó ti jẹ́ wípé wọ́n dè é lọ́wọ́ àtẹsẹ̀ tí kò sì ní láǹfààní láti jáde, wọ́n á wá jù ú lóòyẹ̀ sínú kànga ọ̀hún. Tàbí kí wọ́n rí ẹni tí wọ́n jí gbé náà mọ́lẹ̀ lóòyẹ̀ ní ìdájọ́ táwọn ṣe fún àwọn tí wọ́n bá jí gbé. Lẹ́yìn èyí, wọ́n á tún gba òbítíbitì owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló sọ wípé ìdájọ́ ikú ojú ẹsẹ̀ ló yẹ kí wọ́n ṣe pẹ̀lú gbogbo adúrú láburú àti ibi tí wọ́n ti ṣe nínú ìlú náà. Bẹ́ẹ̀ làwọn mìíràn sọ wípé níṣe ló yẹ kí wọ́n kó wọn lọ sínú ìlú wọn lọ pa wọ́n níwájú ìta ilé bàbá wọn ni. Àwọn kan ní kò yẹ kí wọ́n gbé ọ̀rọ̀ náà kí wọ́n gbé lọ sílé ẹjọ́ o, kò yẹ kí wọ́n fi falẹ̀ mọ́ nítorí àmọ́ ibi tí tàwọn ẹni ìṣíwájú tó yọrí sí, pípa ló yẹ kó pa wọ́n. Níbo lọ̀rọ̀ dorí kọ báyìí? Ọjọ́ 13 tó jẹ́ ọjọ́ ìṣẹ́gun oṣù kẹjọ ni àwọn ikọ̀ náà tí wọ́n jẹ́ 10 níye fojú ba ilé ẹjọ́ gíga tó wà nílùú Ìjẹ̀bú-Òde láti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ọ̀ràn tí wọ́n dá náà. Gbogbo wọn pátá tó fi mọ́ obìnrin kan ṣoṣo tó joyè ìyálóde láàrin ọ̀pọ̀ ọkùnrin wà láàrin wọn tí wọ́n fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ tí wọ́n sì yan bí ológun wọnú ilé ẹjọ́. Àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé náà ò gbẹ́yìn, ìyẹn àwọn tí wọ́n jí gbé tí wọ́n pa tí wọ́n tún gbowó àti àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé. Ṣùgbọ́n tí orí kó yọ tó fi mú àwọn méjèèjì torí kó yọ lọ́wọ́ àwọn ikọ̀ ẹṣin òkọkú yìí, gbogbo wọn pátá ni wọ́n péjú pésẹ̀ bìbà sílé ẹjọ́ tó wà nílùú Ìjẹ̀bú-Òde. Ikọ̀ oníròyìn Yorùbá Gidi TV àti àwọn iléeṣẹ́ ìròyìn míì náà ò gbẹ́yìn, gbogbo wa la wà níbẹ̀ láti mójú ajé kò ní sọ. Wọ́n ní bí ẹyẹ bá ṣe lọ la ṣe ń sọ̀kò, àti wípé tá a bá ń ta a máa ń tọ́ kó má bàa dẹrùn onídìí. Ẹ máa bá wa ká lọ. Ní báyìí ètò gbogbo ti parí lórí bí wọn yóò ṣe gbé àwọn èèyàn náà pamọ́ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n títí di ọjọ́ 14 oṣù kẹwàá ọdún 2024 tí a wà yìí. Àwọn olùjẹ́jọ́ náà, àwọn ni ẹ rí bí wọ́n ṣe ń jáde ní ilé ẹjọ́ yìí tí wọ́n ń lọ sí inú àhámọ́ ọgbà ẹ̀wọ̀n títí di ọjọ́ tí ìgbẹ́jọ́ yóò tún máa wáyé. Ifeanyi Matthias tí ó jẹ́ ọ̀gá àwọn tí ọwọ́ bá lọ́wọ́lọ́wọ́ ọlọ́wà. Àwọn ni wọ́n ti ń wọ inú mọ́tò yìí o. Ẹgbọ́n tí àwọn aráàlú sọ nípa wọn. Òun náà lẹ ti rí tí ẹ sì ti gbọ́ báyìí pé ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀. Àmọ́ ṣá lẹ́yìn ìgbésẹ̀ yìí kí ló tún kàn? Gbogbo ẹ̀ la ó máa mú wá sójú òwòrán yín bó bá ṣe ń lọ sí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ní ìkànnì Yorùbá Gidi TV. Olúwarẹ̀mílẹ́kún
Elégbèdé ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. Top Farm Foods, àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. Top Farm Foods ń ṣara lóore. Yam flour, ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour, èrè gbẹrẹfun, rice flour, ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap, ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa, tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ṣe gbogbo ẹ̀. Ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé. Ló níwọ̀n jí wọn 1 kg, 2 kg, 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. Àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. Ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi